Hmm. Ẹ káalẹ́ o, gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ̀yin mùtúmùwà nílé àti lóko. A kí gbogbo yín pátá, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa. Níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ tí ẹ ti fi ń wò wá. Èmi ọmọ yín náà ni Baba Confirm JP. Ó kí yín o, gbogbo yín pátá. Ẹ ṣé gidigidi gan. Gbogbo iṣẹ́ pátá tẹ̀ ń ṣe làwa kún rí níbi tá a wà yìí. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní diaspora, ẹ ṣé gan ni. Àwọn màmá wa, bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa ní Amẹ́ríkà, ní Canada, ní UK, ní Dublin, gbogbo Europe pátápátá, Asian country, ní Africa, gbogbo yín pátá là ń rí fún iṣẹ́ takuntakun yín lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá nation yìí. Ẹ ṣé, ojú òní tì yín. Ó kàn máa fẹ́ jọ gbogbo wa pátá. Mo máa fẹ́ kẹ́ ẹ jọ kí ẹ má dá fídíò yìí dúró sí ojú kan. A fẹ́ jẹ́ kí ẹ fi ṣọwọ́ sí ibi gbogbo tí ẹ bá rí pé ó jẹ́ kí ẹ fi ṣọwọ́ sí. Nítorí wípé ọ̀rọ̀ Yorùbá nation ó ti di àràbà tó ramú odò ń gbárìrì lọ. Mo dẹ̀ jẹ́ kí ẹ mọ̀ dáadáa wípé èmi kì í dédé sọ̀rọ̀ ọ̀ kí n jáde láì jẹ́ wípé Olúwa ló rán èmi. Ìyẹn ò lè tì mí. Ohun tó Olúwa bá ní kí n dìde kí n sọ, òun náà mo máa ń sọ. Àwọn ohun tí mo máa mẹ́nu lé nínú fídíò ti alẹ́ yìí, á jẹ́ fún àwọn tó ní ọgbọ́n, àwọn tí wọ́n ṣetán láti gbọ́. Àwọn tí wọ́n ṣetán láti gbọ́. Gbogbo ohun tí màá fẹ́ mú ẹnu ní alẹ́ yìí, jọ̀ọ́ fi fídíò yìí ṣọwọ́. Gbogbo ibikíbi tó bá jẹ́ kí o gbé fídíò yìí wọ̀, káwọn ọmọ Yorùbá tòótọ́, kí wọ́n lè kọ́gbọ́n nínú ẹ̀. Mo fẹ́ jẹ́ kó ti gbé fídíò yìí lọ kó share ẹ̀ síbẹ̀. Èmi ni ọmọ yín tí Ọlọ́run fi ọ̀rọ̀ rán láti máa sọ fún àwọn olóye èèyàn tí kì í ṣe àwọn ènìyàn burúkú. Orúkọ tèmi ni Baba Confirm JP. Òdú ni wá, a kì í ṣàìmọ̀ fólóko. Àtọmọ kékeré àtàgbàlagbà ni Ọlọ́run ti fún wa ní orí ọ̀fẹ́ láti jẹ́ kó mọ̀ wá nípasẹ̀ wípé òtítọ́ la máa sọ, àwa ò ní bá wọn purọ́. Ẹrú ni Yorùbá jẹ́ lábẹ́ àwọn Fúlàní. Ẹ jẹ́ n kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. Ẹrú tá a wá jẹ́ yìí kì í ṣe èní ló bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Nígbà ayé àwọn bàbá wa ni. Ohun tèmi dẹ̀ ń rí bó ń ṣe àwọn ọmọ Yorùbá, òun ni ìjayà, òun ni ẹ̀rù. Bí ẹ̀rù bá wà ní ọkàn wa, a ò níbi tá ń lọ. Kì í ṣe gbogbo àwọn tó ń pariwo òmìnira Yorùbá la fẹ́, òmìnira Yorùbá la fẹ́. Kì í ṣe gbogbo wọn pátá ni wọ́n ní ẹ̀mí láti dojúkọ ò tí wàhálà yìí bá dé. Ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wàhálà alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ tí bàbá wa Sunday Igboho, ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbégbá wọlé. Tí wọ́n silent, wọn ò sì sọ nǹkan kan mọ́ lénìí.
mo dẹ̀ ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ohun tí Olúwa sọ fún wa. Bá a bá ní ìbẹ̀rù, Yorùbá nation yìí eré là ń ṣe lórí ẹ̀. Mi ò déédé jáde tí ì bá ń ṣe pé mo gbọ́ wípé Olúwa wí. Olúwa sọ, ó ní Nàìjíríà máa pín. Olúwa sọ, ó ní Yorùbá nation yìí gangan. Ohun tá à ń pè ní Yorùbá yìí ló máa jáde lára Nàìjíríà. Olúwa sọ wípé àwọn tí a fi ṣe olórí tó wà ní olórí, ó ní wọn ò ní jẹ́ ká pín pẹ̀lú ara rẹ̀. Ìkẹta, Olúwa wá sọ wípé tó bá jẹ́ pé tòótọ́ yìí, ó di ìkẹrin nìyó, pé tòótọ́ la fẹ́ pín, ó ní ogun ni a lè jà láti lè fi pín. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wẹ́ni tó máa sọ ọ̀rọ̀ dúndùn lórí ibi tá a wà yìí. Àwa ò wá sí ibàyìí láti wá gba owó yálà lọ́wọ́ ènìyàn, yálà lọ́wọ́ social media, yálà lọ́wọ́ YouTube or whatever. Ṣùgbọ́n àwa wá láti wá sọ ohun tí Ọlọ́run rán wa pé ká wá sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá nílé lóko. Ohun tó dẹ̀ wá níbí torí ohun tó ní rẹ́kọ̀dì ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa ló pè mí ní èní pé bàbá, ọlá mà ní ọdún òmìnira tí Nàìjíríà máa ń ṣe tó jẹ́ wípé ìnira ni. Pé kí la fẹ́ ṣe? Mo ní màmá, àwa ti sọ ohun tó Olúwa wí fún wa o. Àwọn èèyàn wa ni wọn ò gbọ́. Ogun ló lè jẹ́ ká túká. Láìsí ogun, a ò lè túká. Kò sí ohun tí UN, kò sí ohun tó fẹ́ ṣe, kò sí ohun tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó pé àpapín ní UN àti ìjọba Nàìjíríà jọ ń ṣe ọ̀rọ̀ owó àwa ọmọ Nàìjíríà o. International community tẹ́rí yẹn náà kò sí ohun tí wọ́n fẹ́ ṣe. Bí a ò bá tí ì jà kí wọ́n rí i pé bọ́ǹbù wó ilé 201, wọn ò lè dìde. Irọ́ lẹ pa. Ẹ já rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Israeli, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú. Gbogbo ìtajọ́ ń sọ kìíní kan Yorùbá nation, ìdátà ń pariwo yìí. Àwọn tó rí yẹn kàn wò wá pé a ṣe láìkí ara wa ni. Tá a bá láìkí ara wa àti máa bẹ̀rẹ̀ sí ń dàbọ̀ bora wa. Ṣètò bá dẹ̀ rí pé a ti ń da ìbọn bo ara wa nígbà yẹn gangan làwọn náà tó máa ní pé àwọn fẹ́ dìde. Má jẹ́ ká tanra wa. Gbogbo ìwọ tó bá jáde lọ́la tó jẹ́ on the 1st of October tí o wá ń pariwo happy independent, mo mọ̀ pé orí ẹ̀ ò pé ni. O nílò abẹ́rẹ́ kí wọ́n gbé ẹ lọ sí psychiatric hospital kí wọ́n tó lọ check brain ẹ̀. Kọ́ lọ ṣe kí ni? Kọ́ check brain ẹ̀. Àní pínpín òun ni nǹkan tó lè fi wá lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere. Tí a bá dẹ̀ máa pín ohun tó Olúwa ń sọ nìyí, ó ní ogun ni. Èdè tá a ṣe ń sọ yẹn, a ṣe ń kì sí ara wa ni. À ń láìkí ara wa lójú àwọn international community ni. À ń láìkí ara wa lójú àwọn UN tẹ́ ń pariwo kiri ni. Ò ká kún. Àwọn ọba Yorùbá, gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ẹrú ni gbogbo ọba Yorùbá pátá níwájú àwọn Fúlàní. Ẹrú ni gbogbo ọba Yorùbá, gbogbo ọba tóhùn kó lè jẹ ní Yorùbá, ẹrú ni wọ́n níwájú àwọn Fúlàní. Ṣèbí nítorí pé owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn yìí ni kò jẹ́ kẹ́ ẹ lè sọ òdodo. Ibi tí
ọ̀rọ̀ ọba bá wà gẹ́gẹ́ bí ohun tó wà nínú bíbélì tiwa gan, bíbélì níbi tí ọ̀rọ̀ ọba bá wà ó ní ibẹ̀ ni àṣẹ rẹ̀ wà. Àwọn ọba Yorùbá ti ṣàṣẹ wọn nù, ṣàṣẹ lẹ́nu wọn mọ́. Bá a bá bẹ̀rẹ̀ ogun kò lè sọ́ba mọ́ tó pé ẹ ò tí ì rẹ́dì ni. Ọba Yorùbá ń kọ́ ẹ́stéètì níṣojú yín, ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ń sáàfù ọba Yorùbá ẹ̀ ń gbé nínú ilé pákó. Síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation ò ká yín lára. Ọba tí olóhùn sáàfù kiri tó ń lùlù tẹ̀lé lẹ́yìn tó ń gbé ọ̀pá àti kí ló ti ń pè kíní umbrella kiri tó ń gbé kiri tó ń tẹ̀lé lẹ́yìn, ṣó mọ iye mọ́tò tó ní? Ṣó mọ ibi tí àwọn ọmọ ẹ̀ wà? Púpọ̀ nínú wọn ni kò sọmọ wọn ní Nàìjíríà tó jẹ́ pé ìlú èyìnbó ni wọ́n ti ń gbafẹ́, ìlú èyìnbó ni wọ́n ti ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe. Ìwọ tó dẹ̀ ń sáàfù wọn ò lè jẹ oúnjẹ ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀méjì lójúmọ́ kan ẹ dẹ̀ sì ń tẹ̀lé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé wípé bí wọ́n ṣe bí Táyé ló ṣe bí Kẹ́hìndé, ìpín kò yàtọ̀ ní ṣùgbọ́n ibi kan náà ló ti gbé wa jáde, inú ìdí láti jọ jáde. Kò sí independent kankan, ìnira ni. Àwa ò rí pé independent ni, ìnira la wà ń rí. Gbogbo ọmọ mùtúmùwà pátá. Ṣé ìlú tó jẹ́ wípé níṣe ni wọ́n ń fi owó àbú, wọ́n fi ń ṣe àbú lálejò. Wọ́n á gbowó lọ́wọ́ wa tán bí báyìí. Wọ́n á gba táàsì ní gbogbo Southern. Wọ́n á gba táàsì lọ́wọ́ wa. Owó wa ló tó fi lọ ń bọ́ wọn ara wọn lọ́hùn. Wọ́n á tún wá mú díẹ̀ nínú ẹ̀, wọ́n á tún fi ṣàbò tiyín lálejò. Kò sí ọ̀nà àbáyọ kankan o lórílẹ̀‐èdè yìí bí kò ṣe pé ogun tá a bá fẹ́ pín. Ṣùgbọ́n báwa ṣe ń rí gbogbo àwọn ọmọ Yorùbá yá lérò pé àwọn yìí fẹ́ jagun tó pé kí ni ẹ̀rù ń bà wọ́n. Ẹ fẹ́ dàbí Amẹ́ríkà, ẹ fẹ́ dàbí UK, ẹ fẹ́ dàbí Israel, ẹ fẹ́ dàbí Europe, lọ wò náà. Tí wọ́n bá bí wọ́n léèrè àríwí, bí wọ́n bá bí wọ́n léèrè àrísọ. Gbogbo ohun tó sọ ìlú wọn di bẹ́ẹ̀ yẹn tẹ́ bá bí wọ́n léèrè àrísọ. Ohun tó jẹ́ kí Amẹ́ríkà rí bó ṣe rí yẹn, tó jẹ́ kí UK rí bó ṣe rí yẹn, tó jẹ́ kí Europe rí bó ṣe rí yẹn, even some part of Africa, even South Africa, Rwanda, Sudan, some part of Africa, Morocco, Tunis, ohun tó jẹ́ kí wọ́n rí bí wọ́n ti rí yẹn, ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Ẹ rí i pé kì í ṣojú lásán, ogun ni. Wọ́n gbà by force. Bá a bá fẹ́ gba Yorùbá nation, mò ń sọ kankan sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gangan yìí, mò ń sọ sí yín létí. Ogun ni, láì ṣogun kò sí Yorùbá nation. Ẹ má tanra yín. Ẹrú ni Yorùbá á sì máa fẹ́ máa jẹ́ lábẹ́ àwọn Haúsá. Nítorí pé ẹ̀yin lẹ lérò pé Haúsá ò gbọ́n, ẹ̀yin lẹ lérò pé góró làwúsá ń jẹ àbí obì. Haúsá gbọ́n, wọ́n fi owó díẹ̀díẹ̀ wọ́n fi tì yín síwájú. Ẹ ta ọjọ́ ọ̀la yín fún Haúsá. Ṣẹ́yìn náà rí, wọn ò wá lè rí gbà mọ́. Kò sí òmìnira o, ìnira ni. Ẹ là ń ṣe òmìnira. Ìwọ bọ̀dẹ́ ọ̀dẹ̀, àtàǹtí ọ̀dẹ̀. Ó mọ̀dí táwa ṣe ń pariwo kò sómìnira mọ́. Kò sọdún òmìnira, ìdí tá ṣe ń pariwo ẹ̀ nìyí. Pàápàá èmi tí mo dúró yìí, kírú àwa má ní bí 10,000 naira nínú àkáǹtì. Òmìnira wo ló wà Nàìjíríà báyìí? Tírú ìwọ tó wá ń wò wá yìí tí o ò ní
tó ò ní 1,000 naira nínú àkáǹtì ẹ, kí wá ní òmìnira tó ń pariwo kiri, tó ń fẹ̀yìn kiri lójú títì tó lè ń ṣọdún òmìnira, ẹ̀ ń ṣọdún orí burúkú, ẹ̀ ń ṣọdún ìbànújẹ́, ẹ̀ ń ṣọdún ẹkún, ẹ̀ ń ṣọdún ìyà, ẹ̀ dẹ̀ ń pè ní ọdún òmìnira. Kì í sí òmìnira kankan. Ìlú tí ọkùnrin tó dángájíá tó bímọ mẹ́ta tí kò lè sọ wípé òun ní 6,000 naira nínú àkáǹtì ẹ̀, ṣé yẹn lòmìnira? Ó dẹ̀ fẹ́ wà láàárín àwọn tó máa gbé fúláàgì lọ́la, tó máa gbé fúláàgì lọ́n the 1st of October, tó máa pariwo òmìnira òmìnira. Ìnira ló ń pariwo. Bó o bá celebrate ọ̀la tó ń pè ní on the 1st of October, o kó ìnira sínú ayé ẹ̀ síwájú sí ni. Nítorí pé kò sí òmìnira, ìlú tí kò sí àlàáfíà. Ìwọ lọ wo Ṣàngó ń bẹ̀ yẹn lásán. Ṣàngó, ojú òre, ọ̀nà tó lead sí ìlú mi, another country, tó ń lọ sí Kútọ́nù, lọ wo ọ̀nà yẹn bó ṣe rí. Tó bá wá dárúkọ èèyàn kan, àwọn kan á tún wá máa attack wọn pé kí lẹ̀ ń dárúkọ Tinubu fún, ṣé Tinubu ló fẹ́ lọ ṣe bẹ̀ ni? Nǹkan tí mò ń sọ ni, ìlú yìí ti dàrú. Níbi táwa kan ti ń sọ òtítọ́, àwọn kan máa jáde wá tún wá máa takò wá pé irọ́ là ń pa. Ìlú tí ẹ pé ẹni tó ti kú tán tí wọ́n sì tún sọ pé òun ló lè ṣe, ẹni tí kò gẹ́ẹ̀tì láìfo ẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ pé òun ló lè tún ìlú yìí ṣe. Ìlú tí ó yẹ pé ẹni tí ẹ̀mí ti bọ́ lẹ́nu ẹ̀, look at you people, ṣórí yín ti dàrú ni, ẹ ò mọ ohun tẹ́ ń ṣe. No road, no good road everywhere, ó ti bàjẹ́. Ojoojúmọ́ là ń gbé mọ́tò para ọ̀dọ̀ mẹkáníìkì. Kí ló ń pè ní tòkunbọ̀? Tòkunbọ̀ ni mọ́tò tó ti lò nílùú èyìnbó dáadáa. Ẹlòmíì ti lò 10 years, 15 years nílùú èyìnbó, 20 years. Tó bá dẹ̀ tó gbé dé Nàìjíríà, a wá máa pè ní tòkunbọ̀. Ṣé wò rí pé kò sómìnira nínú ayé yín? Ìnira ní gbogbo ẹ̀. Tẹ́ bá wá gbé mọ́tò yẹn tún dé bíbá yín náà ńkọ́, ó pẹ́ ju oṣù mẹ́ta, ẹ ti bẹ̀rẹ̀ sí lọ yọ ṣọ́ọ̀kì ẹsẹ̀ ẹ̀ dànù. Kò sí òmìnira Nàìjíríà, ìnira ló wà nù Nàìjíríà. Kí ló ń celebrate? Ìlú tó jẹ́ pé ìwọ fúnra ẹ gan, ọjọ́ kan ṣoṣo, èèyàn kan wá bá mi lénìí, ó ní kí n sọ fún yín bàbá, ó ní 1 hour ló máa fi múná dé. Tí wọ́n bá wá múná yẹn dé ní 1 hour, ibì kan ní Kòròdú ni o, tó bá mú dé 1 hour, ó ní láàárín 1 hour tó ti mú lọ, ó ní àwọn fi iná sùn, wọ́n fi iná sùn. Látijọ́ tóun ti dé ibi tóun sọ yìí ní ọ̀nà Ògìjò ní Ìkòròdú, àwọn wá padà fi iná sùn, ó yá ẹ̀ẹ̀mejì láàárín oṣù méjì ni abẹ́ nǹkan, láàárín oṣù méjì pé àwọn fi iná sùn. 61 years, ẹ celebrate 61 years. Ṣé kò jẹ́ kójú máa tì yín? Olórí burúkú kan á wá jáde, á máa pèrè ẹ̀ ní kinní kan grandson, á wá máa analyse nǹkan tí kò jẹ́ kó analyse, á wá máa àníwọ̀n tó máa ráwọn èèyàn tó tún máa tẹ́tí sí nǹkan tí olórí burúkú yẹn ń sọ tó ń pè ní grandson. Ṣebí Tinubu wà ń bẹ̀ náà ni ayé yìí bàjẹ́ báyìí, Ọbásanjọ́ wà ń bẹ̀ gbogbo ẹ̀ bàjẹ́ báyìí. Kí ló dé tó jẹ́ pé irọ́ lẹ fẹ́ràn ẹ̀yin ọmọ Yorùbá, irọ́ lẹ fẹ́ràn ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ fẹ́ràn irọ́, ẹ sọ òtítọ́ nù. Kí ló ń celebrate? Kò síná, kò sálàáfíà. Àwa tá a jókòó yìí gan, a ò ní 10,000 nínú àkáǹtì wa, ó dẹ̀ ló ń celebrate. Kí lẹ̀ ń celebrate? Tell me. Ìlú tó jẹ́ wípé níṣe ló máa ná kan tán kó o tó tún lọ ṣiṣẹ́ another one. Kò rí bẹ́ẹ̀ nílùú èyìnbó. Àwọn màmá kan sọ fún mi pé ṣebí ìdí táwọn ṣe ń try láti jẹ́ kí kíní ṣe nìyí. Ó láwọn ò ṣiṣẹ́ náà, àwọn ń jẹun jẹ, àwọn wà okay. Wọn ò ṣiṣẹ́, wọ́n ń jẹun, wọ́n wà okay. Wọ́n dẹ̀ tún ní hope fún ọjọ́ ọ̀la.
no good road, no house built for the poor. Kò sí ilé tí ẹ kọ́ fáwọn tí owó yìí dẹ̀ wà. Ohun táwa ń béèrè lọ́wọ́ yìí, àwa mọ̀ pé owó yẹn wà, ẹ kó sápò ara yín. Tó o bá sí, a ò ní máa béèrè. Ṣẹlòmí lè máa sọ pé kí ni àǹtí ẹ̀ ń sọ gan? Ṣé owó yìí wà? Owó yìí wà. Gbogbo yín kó sápò ara yín, ẹ tún wá ń jẹ gbèsè tí àwọn ọmọdọ́mọ yín ò ní san tán. Ẹ tún ń fi Nàìjíríà jẹ gbèsè. Ṣé ìlú tọ́lọ́pàá máa ti máa pa ọmọ ìlú tí kò dẹ̀ sí ẹni tó máa probe ọlọ́pàá yìí? Ìyẹn ni òmìnira tó wọ́n ń celebrate àbí? Ṣé ó rí ẹ ti yí? Ìlú tí ọlọ́pàá, tí nǹkan tó ń pè ní ọlọ́pàá ni pé kó dáàbò bo ọmọ ìlú. Béèyàn kan bá fẹ́ ra ìdí ẹ̀ kọ́lọ́pàá débẹ̀ kó sọ pé àná o fẹ́ ra ìdí ẹ nìyí ni o, òfin nìyí o, kó fi òfin wà wá méjèèjì. Ọlọ́pàá á tún gbowó lọ́wọ́ ẹni tó fẹ́ ra ìdí èèyàn, á tún fìyà jẹ ẹni tí wọ́n ra ìdí. Ó dẹ̀ ló ń celebrate ìlú yẹn. Ṣé pé ayé ẹ ti bàjẹ́? Ṣé pé kò ní orí tòró ṣá? Bí n bá tún padà rí pé ní ọ̀la tó jẹ́ on the 1st of October, mo rí àwọn tí ń pariwo pẹ̀lú kíní máa máa wò yín wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ ò mọ bí tẹ́ ń lọ. Go and check what is happening in Alambra. Lọ́gbọ̀n ohun táwọn Yíbò ń ṣe tí wọ́n operate. Ẹjọ́ lẹ́kọ̀ọ́ wá ń rò. Ẹjọ́ every time ẹjọ́ ni. Ẹjọ́ ni gbogbo yín ń rò lórí YouTube. Ẹjọ́ ni gbogbo yín ń rò lórí Facebook kiri with no effect. Kọ́ta ní ká ṣe nìyẹn. Ohun táwọn Yíbò ń ṣe. Ká jókòó. Enough of talking up and down. Ẹ̀wọ́n ẹni tẹ́ máa tì tó máa lọ máa jẹ̀yà tẹ́yìn máa lọ máa gbádùn nínú ilé. Ṣó possible? Ohun tí àwọn Yíbò ń ṣe yìí ó jẹ́ kí a mọ̀ wípé Yíbò they are ever ready for anything. Ọmọ Yorùbá ẹ ò ready nǹkan kan. Ẹ̀rù ti pọ̀ jù nínú ọkàn yín. Bí ẹ̀rù bá dẹ̀ wà nínú ọkàn yín, jẹ́ kí n sọ tòótọ́ fún yín, ẹ̀rù lẹ máa padà jẹ gbẹ̀yìn. Àwọn kan jáde, mo sì sọ nínú fídíò mi tó kọjá ní Sunday Ìbàdàn àbí kan ló pe rẹ̀, ọmọ ọ̀lẹ, orí ẹ ti dàrú. Ìwọ jáde, ìwọ fúnra ẹ tó pe rẹ ní Sunday Ìbàdàn àbí kí ló, ìwọ jáde kó dúró tì mí báyìí. Tí n bá ní finish ẹ dànù, orí ẹ ti dàrú. Ṣé bí Yíbò ṣe ń ṣe nìyẹn? Look at the way the Yigbos are corporate, even in their dressing. Ẹ múra bíi tout. Ẹ wá kóra yín sí ẹ̀yìn igi kan yín. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ̀yin sẹ́yìn Sunday Ìbàdàn. Ṣé bí Yíbò ṣe ń ṣe nìyẹn? Orí yín ti fọ́, ẹ̀yin olòṣì, ẹ̀yin aládàánú ènìyàn, ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá tí kò sí ọpọlọ lórí ẹ̀. Buhari ṣe fáwọn èèyàn ẹ tó bá dé oko wa oyè ló lò sí bó o ṣe lajú ẹ sílẹ̀ ṣí sílẹ̀ dákàrí. Ṣé nǹkan tá a nídìí nìyẹn? A nídìí kí gbogbo wa parapọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan. Bí wọ́n bá ń pa wá to the last, a sì máa jàjà lọ. Nǹkan tó ń pè ní ogun nìyẹn. Ogun mean no retreat, no surrender. Nǹkan tí Yíbò ń ṣe nìyẹn. Ẹ̀yin tó rí yín ti dọ́ta tẹ́ pera yín lọ́mọ Yorùbá. Ẹ mú Facebook, ẹ sọ di bí tẹ́ ti máa gbówó oúnjẹ àárọ̀, tẹ́ máa gbówó oúnjẹ ọ̀sán àti talẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ti fọ̀rọ̀ Yorùbá nation, ó ti fi kọ́lé, ó ti fi ralẹ̀, ó ti fi dóhun rere ṣe. Ẹ̀yin tẹ́ ń sẹ́ǹdì owó sí wọn, ẹ jẹ́ kó rí yín pé kẹ́mú tẹ̀ ń ṣe. Òtítọ́ làwa máa sọ. Táwọn yìí ò rẹ́dí láti jà. October ń sìn, bàbá wa Sunday Igboho ó máa ṣe birthday. Ṣé bó ṣe ń lọ yìí ló dáa? Ọmọ October làwa gan náà. Àwa gan wò pé ṣé ó jẹ́ káwa celebrate birthday nígbà tí bàbá wa Sunday Igboho a ò tí ì rí assurance pé ó máa celebrate birthday wọn.
ẹ náà la dẹ̀ rí àwọn tó pera wọn ní agitator tó ń celebrate birthday tó ń kọrin fún wọn, ọmọ olórí ńlá, ọmọ ọlọ́run kékeré, ọmọ onígbá. Ṣagitator nìyẹn. Agitator ló ń ṣe birthday nígbà tá ọ̀gá ẹ̀ wà níbì kan tí ọ̀gá ẹ̀ wà níbì kan tó jókòó síbì kan. I am not an agitator. I am a prophet of God. I am here to say the truth of what God asked me to say. Àìlọ́pọlọ lórí nìyẹn. Kí ló ń dùn yín? Kí ló ń dùn nínú yín? Tẹ̀sán máa ń so ọmọ ẹran mọ́ wà ìbáwọ̀ lọ́yẹ̀ pò yẹn. I don't know. Ẹ bá ti ń ṣe nǹkan míì gan gbà mí, ẹ ṣe níwọ̀nba tó pé àwa kan ń wò yín tí Ọlọ́run fún lóye tá à ń rí pé ohun tẹ́ ń ṣe kò tọ́, kò jẹ́ kó rí bẹ́ẹ̀, àwa dẹ̀ máa jáde láti sọ. Kí lẹ̀ ń celebrate? Talk to me. Kí ni nǹkan tẹ́ ń celebrate? Nàìjíríà wo ló ń celebrate? Talk to me. Ṣé Nàìjíríà tí akúṣẹ̀ ń kúṣẹ̀ sí lójoojúmọ́ táyé ẹ̀ ń kú rẹ̀ tẹ̀ sí tó lówó tó dẹ̀ ń mèkì ẹ̀ lójoojúmọ́, ṣé yẹn ló ń celebrate? Lọ́wọ́ airport wa, airport Nàìjíríà yìí ó ti di baranda. International airport Bariga yìí wọ́n ti Lagos yìí wọ́n ti sọ di baranda. Torí gbogbo àwọn ọlọ́pàá tó kú síbẹ̀, gbogbo àwọn immigration tó kú síbẹ̀, whosoever tó jẹ́ force Nàìjíríà tó kú síbẹ̀, they were there not to protect the citizen, they were there to get money. Forget about it. Gbogbo ọ̀nà lọ́lẹ̀ lè fi kó báyìí, gbogbo ọ̀nà lọ́lẹ̀ fi ba yí ẹ jẹ́. Ẹnu ọjọ́ mẹ́ta ìtẹ́gbọ́n mi fẹ́ travel padà sí Amẹ́ríkà, wọ́n ní kò mú pépà kan dání, wọ́n láwọn ò ní jẹ́ kó lọ. Àìmọye tó ti ṣe bẹ́ẹ̀ fún, tí kì bá ń ṣe pé àwa ní ọ̀rọ̀ lẹ́nu ni wọ́n yẹ máa dá dúró nìyẹn, wọn ò ní jẹ́ kó lọ. Ó dẹ̀ búùkù flight tó worth about 1.8 million naira plus ló búùkù wá tó dẹ̀ ní láti padà. Ẹ dẹ̀ ní pé nígbà tí kò mú pépà kan dání, ìgbà tó wọlé ẹ̀yin ṣe lù wọlé. What are you celebrating in Nigeria that you are saying Nigeria is 61? What are you people? Are you crazy? This common airport. Citizen Nigeria máa bọ̀, wọ́n á dẹ̀ máa disgrace citizen Nigeria, wọ́n á dẹ̀ máa honour àwọn citizen bòmí. Ìwọ jáde kó wá wo bí àwọn tí wọ́n wà ní ọ̀hún yẹn tí ọmọ ìlú wọn bá wọlé sùn wọn, come and see the way they will embrace them. Ẹ̀yin bá kárí ara yín jẹ́. Ṣé ìlú yẹn lè wọ́n pariwo ó pe rẹ ní kinní kan grandson, wàá máa ṣe analytic lórí fídíò, wàá máa ní kinní kan. Tinubu can never be a president of Nigeria. Write it down. No matter the way you analyse it, go and put it somewhere. I am a prophet. He can never be a president of Nigeria. Tó bá dẹ̀ máa jẹ́ inú grave ló ti máa jẹ́, ó fi ayé àtọ̀run bó rẹ̀. You are just an ordinary man. I am a prophet. I am telling you what God asked me to tell the world. Mi ò sí nínú àwọn prophet tó jẹ́ pé wọ́n ń jẹ oúnjẹ pẹ̀lú ìjọba. They cannot talk. Adeboye cannot talk. Kumuyi cannot talk. They relate with the government. They eat under the government. Gbogbo àwọn tí wọ́n ń ṣe activists yẹn, ṣebí ìkan ló ń trouble bàbá Ìjẹ̀ṣà kiri yẹn nítorí pé wọ́n ń dó Sanwó-Olú àbí Sanwó-Ikú dẹ̀ ló ń pè é. Ò lè sọ̀rọ̀. Àwọn artist tó jẹ́ kó jáde, àwọn artist tó jẹ́ kí wọ́n jáde, ṣe bí àwa yìí náà là ń ra késẹ̀tì yìí. Àwa tí yà ń jẹ tá à ń pariwo Yorùbá nation yìí náà là ń ra késẹ̀tì tẹ̀ ń tà náà. Yet tó jẹ́ kí ẹ wá jáde fún wa kẹ́ ẹ pariwo jáde, but ẹ ò lè sọ̀rọ̀. Àwọn tó ń dò yín, àwọn tó wà nínú ìjọba ni. Ṣé ẹ bá ti sọ̀rọ̀, kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe mọ́, ẹ ní rówó gbà. Tẹ́ ẹ bá ti go against, tẹ́ ẹ bá ti lè sọ nípa Yorùbá nation, ẹ ti go against wọn nìyẹn. So therefore kò sí nǹkan tó fẹ́ ṣe, wọn ò lè sọ̀rọ̀. Tinubu kílá tí ń porúkọ wọn, Adébóyè, Oyèdépò, gbogbo àwọn tẹ́rí yẹn wọ́n ń jẹ nínú ìjọba. Ta ló ń sọ ìdá mẹ́wàá fún yín? Ẹ̀yin mọ iye àwọn tí ó wà nínú chọ́ọ̀chì tẹ́ pé nínú gọ́ọ̀mẹ̀ntì náà ni wọ́n ti ń rí owó tí wọ́n fi ń sọ ìdá mẹ́wàá 20 million 30 million tẹ́ ń gbà every month àbí every Sunday. Wọn ò lè san kankan. What are you celebrating?
ìlú tó jẹ́ pé àwọn pásítọ̀ gan wọ́n ti deny yín, wọ́n deny faith yín, wọ́n deny ohun tí Ọlọ́run rán sí àwọn ènìyàn Nàìjíríà. Ṣé ìlú yẹn ló ń celebrate? What are you people celebrating? Tẹ́ ń pè ní 61 years. Ìlú tó bá wọn ìmọ̀ọ̀mù wọ́n ti bà ìlú yìí jẹ́. Ṣé òdodo tí wọ́n fẹ́ jẹ ni wọ́n mọ̀, wọn ò lè sọ òtítọ́ mọ́. Gbogbo nǹkan ló wọ́n. Olówó nìkan ló ń kọ́ ilé. Bólówó bá wá padà kọ́ ilé náà tán, kí n sọ fún ẹ, kò ń ṣe nítorí mẹ̀kúnnù ni wọ́n ṣe kọ́, nítorí olówó ẹgbẹ́ ẹ̀ ni wọ́n ṣe kọ́. Ìlú tí kò sí hope fún mẹ̀kúnnù rárá láti ra blọ́ọ̀kì ẹyọ kan. Mo ṣèrántí nígbà tí àwa pẹ̀lú àwọn bàbá tó bí wa lọ́mọ tá a sì máa lọ ń ṣiṣẹ́ bíríkìlà kiri. A máa ṣe ra blọ́ọ̀kì 9 ní 30 naira. A ṣe ra blọ́ọ̀kì 9 ní 40 naira, even 50 naira tí wọ́n dẹ̀ ń ta 6 ní, tí wọ́n ń tà ní 45 naira àbí 40 naira nínú ọdún náà. Ẹ̀yẹn wo iye tí wọ́n ń tà sí. Ìlú tẹ́ ẹ fẹ́ sọ dọ́là kan, tẹ́ ẹ fẹ́ sọ di náírà kan. Dọ́là ti di 589 naira dọ́là. Tó o bá ṣọ́ra, dọ́là máa di 600 naira per dollar, per $1, equivalent to Nigeria at the 600 naira. Ó dẹ̀ ló ń celebrate. Olórí burúkú kan wá máa analyse, a máa pè rẹ̀ ní grandson, a máa analyse yẹn níbo ni Tinubu wà tí gbogbo ẹ̀ ń dàrú bẹ́ẹ̀. Ṣèbí ìgbà tí wọ́n fẹ́ yí ọwọ́ Tinubu sẹ́gbẹ̀ẹ́, òun lẹ́bẹ̀ẹ́ sí wọ́n analyse kiri. And you said you want to celebrate. What are you celebrating? Where the poor cannot build house. Even the house that the rich are building, they build it because of the rich, not because of the poor. The poor are living in a blank house. And you want to celebrate that country. Country tó yẹ kí gbogbo yín jáde pẹ̀lú aṣọ ọ̀fọ̀ lọ́la. Kẹ́ ẹ jáde pẹ̀lú aṣọ ọ̀fọ̀, kẹ́ ẹ gbé sórí Facebook wípé à ń ṣí ọ̀fọ̀ nílùú Ìṣẹ́. Ìlú yìí ò ń ṣe ìlú. Country tó jẹ́ wípé tí olórí burúkú yẹn bá dé ibi tó ti máa ń sun ẹyẹ lọ́la, ẹyẹ òkú ń fò tẹ́lẹ̀ náà. Tọdún tó kọjá ó fò. Tọdún yìí gan ò lè fò. Tí tọdún yìí náà bá dẹ̀ fò, ọdún tó ń bọ̀ yẹn ò lè sàn. Kò ní kankan tó máa fò nínú ẹyẹ tó máa sọ lọ́la. Àfi kó ronú. Má ti torí oúnjẹ tó fẹ́ jẹ kó o bà ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́. Bọ́jọ́ ọ̀la ẹ bá tiẹ̀ ti bàjẹ́, ó dẹ̀ ní ọkàn láti tún ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ṣe. Gbogbo tí wọ́n ń ṣe yìí ó ń bọ́jọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ náà ni. Tó o bá tún wá kó àwọn ọmọ ẹ ní ọ̀nà yìí náà, àwọn ọmọ ẹ tún máa bọ́jọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́. Ẹlẹ́fẹ́ jà, ti prepare. Ìkan tiẹ̀ ń sọ pé bàbá fine, ẹ̀yin náà ẹ jáde, káwọn kan tiẹ̀ kọ́kọ́ jáde náà. Ṣèbí òun ni Sunday Igboho jáde yẹn tí wọ́n lọ ti mọ́lé. Ẹ̀yin wo lẹ tún padà jà lẹ́yìn ìgbà yẹn mọ́? Dá mi lóhùn náà. Lọ béèrè lọ́wọ́ Fúlàní. Tí ogun bá padà dé tán lẹ́ni, bẹ́ẹ̀ bá ń pa Fúlàní á tún máa pọ̀ sí. Because they were ever ready. Ẹ̀yin tẹ́ ẹ̀ ready nǹkan kan. Àwọn máa pariwo wìrìkì lórí social media. Kìdí kan. Yorùbá nation, it is real. Ọlọ́run ló sọ. Ṣùgbọ́n wá bí gbogbo wa ṣe ń gbé yìí náà la ṣe ń gbé. Forget about it. Ẹ̀ ń tanra yín. Àwọn gan mọ̀. Àwọn ìjọba gan mọ̀ pé ẹ̀ ń tanra yín ni. Ìjọba tó ti dodo tẹ́ ń sọ yẹn, àwọn náà ní arithmetic wọn. 1 + 1 àwọn báyìí. Wọ́n ti mọ̀ pé fake làwọn ìyẹn ẹjọ́ lọ́wọ́ rò. Ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ yín wá rò. No joy. And you are celebrating 61. No happiness. In this country, you are celebrating 61. No life, no water, no food. Country where they are threatening the citizens. She won't threaten citizens. Is that a country? Òtítọ́ là ń sọ, we are bound to protest. And it is in the constitution of this country. We are protesting. Ẹ ò rí ìbọn lọ́wọ́ wa, ẹ ò rádà lọ́wọ́ wa, ẹ ò rí gò lọ́wọ́ wa. Ẹnu wa yìí náà la fi ń protest tá à ń open àwọn kankan tẹ̀ ń ṣe tí kò tẹ̀ wá lọ́rùn. Why do you want to kill us? Why are you threatening us? Country where lives of the citizens, it is not valued.
where the rich become richer, where the poor become poor. Country where everybody become full. Orílẹ̀-èdè tó kún fún bribe, ẹ bá dé airport bribe ni, ẹ bá dọ́dọ̀ police station bribe ni, tẹ bá rọ́lọ́pàá bribe ni, ẹ bá rí army gan ti sọ ògo wọn nù, air force ni, navy ni, wọ́n sọ ògo wọn nù. The army kì í bá àwọn játijàti máa ṣe, àwọn army tá a mọ̀ wọ́n bá játijàti ṣe. Army is always stand by what they have said as a vow to protect life and properties. No matter how tí gbogbo àwọn tó kùn bá gbàbọ̀dé, army remain constant and they protect it. Ìlú yìí ti dàrú, orílẹ̀-èdè ti gbàbọ̀dé fún rẹ̀, Nàìjíríà ti gbàbọ̀dé fún rẹ̀, Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́, kò sí nǹkan tí wọ́n ń pè ní òmìnira, ìnira ni gbogbo ẹ̀. Police bribe, immigration bribe, DSS bribe, everybody is bribe. Ṣé ìlú nìyẹn? You are celebrating bribe. If you said you are celebrating independence, you are celebrating bribe. Nigeria is full of bribe. Rice is not the food for a common man again. It has been food for the rich. Everything is cost. Common eba has not become a food for a common man again. It has become a food for the rich. Cement has cost 4 times. Sand cost 4 times. Everything, even gravel, times 4. Iron, everything is cost. No hospital, even doctor. Even the doctor in Nigeria does not know their right. Doctor á sì máa pa àwọn ọmọ ìlú nítorí pé kò lówó lọ́wọ́. Kò rí bẹ́ẹ̀ nílùú òyìnbó. Number 1 thing in abroad is safety of life. Very important. Even though you will pay that money, they will still save your life. They will save your life in abroad. A doctor go more nǹkan tí wọ́n ṣe ń jẹ́ doctor mọ̀. Anytime they can just say they want to strike. Àìmọye doctor tó ti pa ẹ̀mí run lórí pé kò sówó lọ́wọ́ yín, ọlọ́pàá shoot èèyàn, ẹ lọ gba shooting certificate wá, ẹ lọ gba, you know, this kind of things, and you said you are celebrating that country. There is no, kò sí òmìnira, ìnira ní ìlú yìí ṣe. Nigeria is full of hardship. Gbogbo àwọn ọba Yorùbá ẹrú ni wọ́n, mo ti sọ lẹ́ǹkan. Ẹ tí mo ta fẹ́ ṣe ọba kẹ, ẹ̀yin lẹ fẹ́ jogun. Ẹ bá máa jagun, àwọn ọba ò lè sí. Ẹ lẹ fẹ́ ja ogun gangan. Ọba wí pé Yíbò pa àwọn ọba wọn wà lẹ́yìn wọn ni. Ṣáwọn ọba tí wọn ò sí lẹ́yìn yín, ẹjọ́ ń gẹ̀rẹ́ sí ara yín. Èèyàn ò dá, ẹ̀ ń gẹ̀rẹ́ sí ẹ. Ẹ sọ pé kó má sọ̀rọ̀ sí wọn. Èmi ò mọ ọba kankan. Ọba kan ṣoṣo tí mo mọ̀ ní Ọlọ́run. Ọba kan wà, ọba ni, ọba ni. Ọba kan wà, ọba ni, ọba ni. Ọlọ́run nìkan lọ́ba tí mo mọ̀. Mi ì mọ ọba kankan. Mi ò ní fi orí balẹ̀ fún ọba inú ayé yìí láyé títí mo máa fi padà sọ́run. So I don't need them. Mi ò lè pè yín sínú program. Kí lẹ fẹ́ wá ṣe nínú program mi? Àwọn tí mo lè pè sínú program làwọn tí wọ́n mọ Ọlọ́run. Iṣẹ́ yìí. Àwọn tó dẹ̀ pè yín sínú program wọn ò mọ Ọlọ́run. Ẹ̀rí dodo yìí kàn ń pa mí ni. Àwọn tí wọ́n pe ọba ìlú yìí, tí wọ́n pe àwọn politician ìlú yìí, nítorí kí wọ́n lè mọ̀ pé kí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa sìn wọn, tí wọ́n ń kó yín lẹ́rú, ọ̀pọ̀lọpọ̀ tó ń sin wòlíì, ọ̀pọ̀lọpọ̀ ń sin èèyàn lásán pé ó pè wọ́n ní wòlíì. A máa sòtítọ́ ọ̀rọ̀. Wọn ò ní pè.
Bíbélì sọ pé ká má ṣe kẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó dẹ̀ nídìí tó ṣe sọ. Ṣé ẹni tó sọ fún wa pé tá a bá dé ilé èèyàn ní ìjọ́ kìíní tá a preach fún tí kò gbọ́, ìjọ́ kejì tá a preach fún tí kò gbọ́, ìjọ́ kẹta tá a bá tún sọ tó bá lóhùn ò gbọ́, ó ní kẹ́ gbọ́n bàtà yín méjèèjì kẹ́ máa lọ. Ṣé kò gbọ́n mọ́ ni? Ẹni tẹ́ ẹ pè ní ìránṣẹ́ Ọlọ́run ó ń bá àwọn olè 419, àwọn tí wọ́n ń fìyà jẹ yín ní Nàìjíríà, ó ń bá wọn kẹ́gbẹ́ pọ̀, ẹ̀yin dẹ̀ ṣì ń tẹ̀lé wọn. Ẹ dẹ̀ pè ní ìránṣẹ́ Ọlọ́run, and you are celebrating 61 Nigeria. Nothing to celebrate in Nigeria again. Nigeria is gone. Mo kàn ṣe fídíò yìí kí n tó fi rán ilé tí ni pé èmi ò rí nǹkan tẹ́ ń celebrate Nigeria o. Tó bá wà nínú àwọn tó máa gbé igi kiri tó láwọn ń gbé flag kiri lọ́la, èmi mọ̀ pé ayé ò ní yẹ ní agbára Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti ìkà lẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ayé yìí ò ní yẹ. Èmi ń sọ ọ̀rọ̀ yìí jáde láti inú ìrora ẹ̀mí mi, inú ìrora ara mi ni mo ti ń sọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ń ti òṣìkà lẹ́yìn ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí, ayé yìí ò ní yẹ yín, ayé yìí ò ní yẹ àwọn ọmọ yín, ayé yìí ò ní yẹ gbogbo tí ẹ fi owó Nàìjíríà tẹ́ fi kó jọ láyé. Kò sí òmìnira kankan, ìnira ni gbogbo ẹ̀. Mo ti ẹ̀ rò pé kí ni à ń pariwo òmìnira òun fún? Ẹ̀yin ọmọ Yorùbá, tọ́lọ́run rán mi sí yín ni mo tún ti sọ lálẹ́ yìí. Enough is enough. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ní ìlú tó pé nírú ọdún tí wọ́n pè lómìnira yìí, wọ́n á sì dá gbogbo àwọn èèyàn sílẹ̀ nínú túbú. Wọ́n dá wọn sílẹ̀ nínú túbú. Pàápàá àwọn tí wọ́n rí pé wọn ò dẹ́ṣẹ̀, wọ́n á fi wọ́n sílẹ̀ nínú túbú. Ẹ fi Lady K lẹ̀ lénìí. Ẹ fi wọ́n sílẹ̀ lénìí, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Lady K ò dẹ́ṣẹ̀, ẹnì kejì ẹ̀ tẹ́ mú dání náà ò dẹ́ṣẹ̀. Kí ló dé? Ẹ fi wọ́n sílẹ̀ kẹ́ jẹ́ kó máa lọ. Tó bá jẹ́ pé tòótọ́ òmìnira ni, ẹ fi Sunday Igboho sílẹ̀ jẹ́ kó máa lọ. Ẹ fi gbogbo àwọn tẹ́ ẹ kó sínú túbú sílẹ̀ lónìí, ẹ jẹ́ kó máa lọ. Tó bá pé tòótọ́ ẹ̀yin ìjọba Nàìjíríà òmìnira gangan lẹ pè, a máa fi di ẹ̀yìn òní tí a ò bá rí pé ẹ fi wọ́n sílẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, ẹ̀yin gan rí pé ìnira ni kì í ṣe òmìnira. No hope for anybody. Ìlú tó jẹ́ pé ẹni tó èmi ti sáàbù ọ̀gá rí tó dẹ̀ máa gbé oríṣiríṣi oúnjẹ fún láàárọ̀ lọ́sàn-án lálẹ́, kò ní béèrè pé kí ni mo jẹ. A tún máa sọ fún mi pé please don't take that mango. I don't want to see your mouth in that fruit. If I see your mouth there, you pay with your salary. In Nigeria, where even the poor that is serving you with gbogbo ara ẹ̀ tí ẹ máa ní kó máa jẹun jẹ, yẹn á sì máa jẹun jẹ lójú ẹ. Ṣé ìlú ni ẹ? No hope for Nigeria. Ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀, ẹ̀yin ọmọ Yorùbá, yé máa tanra yín. Ẹ jẹ́ ká pawọ́pọ̀, ká jókòó. Ẹ pé ìpè ìjókòó, ta ní láti jókòó pọ̀. Ká dẹ̀sọ̀ ọ̀tọ̀, kí ló ń pè ní ìmùlẹ̀ kẹ̀, kò sí ìmùlẹ̀ mọ́. Ìmùlẹ̀ wo? Kíbo ni ìmùlẹ̀ wà? Àìmọye àwọn tí wọ́n ti múlẹ̀ fún tí wọ́n padà wá da èèyàn padà. Kò sí ìmùlẹ̀ mọ́ Nàìjíríà o. All we need is to sit down and reason together. We sit down, we reason together, then we move on with what we want to do. We need plan B. We need plan B. We need to execute plan B. Àgbẹ̀ tòótọ́ a fẹ́ gba Yorùbá nation. And the plan B, it is war. And when we talk about war, it is no retreat,
no surrender. Kò sí òmìnira Nàìjíríà, ìnira ni. Ìlú tí common man tó yẹ pé fóònù tí kò ju 3,000 naira lọ tẹ́ bá rí lọ́wọ́ ẹ̀ á tún máa fi rọ́bà máa dì lẹ́yìn, rọ́bà bíi 6. Fóònù tí ò ju 3,000 naira lọ, wàá dẹ̀ rí èèyàn kan ṣoṣo tó gbé fóònù tó wọ́ọ̀tì 1.2 million iPhone àbí kílẹ̀ tí ń pè é, tó gbé dání oríṣiríṣi 3. Fóònù lásán ni èèyàn kan á dẹ̀ mú ní 3,000 dání, ìlú yẹn ló ń celebrate. Tó bá tún wá mú dání tán rọ́bà ló tún máa fi dì lẹ́yìn, wàá dẹ̀ máa rí òní lè ṣàánú rẹ̀. Ìlú tí kò sẹ́ni tó mọ ẹ̀tọ́ ẹ̀, ìyẹn tí ẹ̀ ló burú jáì. Ká má mọ ẹ̀tọ́ wa, àbẹ́nikẹ́ni jà, à ń sọ òtítọ́ ni, àbá ìjọba jà, ohun tẹ̀ ń ṣe tí kò tẹ́ wa lọ́rùn là ń sọ. Tó bá wá jẹ́ pé elétí ìgbọ́ni ni, ẹ máa pè wá sí ìjókòó ìrònú wípé ókè ṣé ohun tẹ̀ ń sọ ni àwa máa mójútó. Ó dẹ̀ mójútó. Ìlú tá à ń sọ pé nǹkan ò dáa tí ẹ ò dẹ̀ mójútó, and you want us to shut our mouth. Can that possible? Ìlú tó jẹ́ wípé kí ọmọ ìlú ṣe international passport, kẹ́ ẹ tó lè ṣe lẹ́yìn tẹ́ san ojú owó tán, ẹ tún san ×2. International passport yẹn ẹlòmíì san ×3 ẹ̀ kó tó rí gbà, á tún pẹ́. Just to print, ẹ̀pá yẹ yín ti bàjẹ́. Ìlú tó jẹ́ pé pépà tí wọ́n fi ń print international passport wọ́n á ní wọn ò tí ì kó dé látòkè òkun. Ìlú yẹn lẹ́ ń celebrate. Ayé ìlú yìí ti bàjẹ́ sẹ́. Pépà, common paper tí wọ́n fi ń print international passport wọ́n ní wọn ò tí ì kó dé. Ẹ̀dẹ̀ fẹ́ bọ́ tàwọn olólùfẹ́ lẹ́ máa celebrate independent. No hope country. Let's work on what I am saying. Yorùbá need to come together and talk reasonable. Síbẹ̀síbẹ̀, mi ò ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ènì ṣe pátá. Bàbá Kóìkì àti gbogbo àwọn bàbá wa jankan-jankan pátá. Bàbá Akíntóyè, ẹ tó bá ní ẹ ò try, ẹ jẹ́ kóun náà lọ fi bàbá ẹ̀ sílẹ̀. You are tried. Gbogbo ẹ̀yin èèyàn wa nílùú òyìnbó pátá, mo fi àkókò yìí kí yín fún iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe. Just continue. Continue. But my advice as a prophet and a spiritualist, if it is really we want to have Yoruba nations, it is by war, because they will not allow us to go in peace. Mo kí yín kú oṣù tuntun. Nǹkan tuntun dẹ̀ máa fara wọn nínú ayé gbogbo wa. Ẹ share video yìí. Send it to somebody. Because I am saying all this through the pains I am having in the mind. Share it. It will educate many people. God bless you. Have a wonderful day. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin wa. Ẹ kú oṣù tuntun October. Tèmi tí yín tòótọ́, Baba Confirm JP.